Jòhánù orí 9. Bí ó sì ti ń kọjá lọ, ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bi í léèrè wípé, Olùkọ́ni, ta ni dẹ́ṣẹ̀, ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀ tí a fi bí i ní afọ́jú? Jésù dáhùn pé kì í ṣe nítorí tí ọkùnrin yìí dẹ́ṣẹ̀ tàbí àwọn òbí rẹ̀, ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ Ọlọ́run hàn lára rẹ̀. Èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tí ó rán mi nígbà tí ń ṣe ọ̀sán. Òru ń bọ̀ wá nígbà tí ẹnìkan kì ó lè ṣe iṣẹ́. Níwọ̀n ìgbà tí mo wà ní ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé. Nígbà tí ó ti wí bẹ́ẹ̀ tán, ó tutọ́ sílẹ̀, ó sì fi itọ́ náà ṣe amọ̀, ó sì fi amọ̀ náà pa ojú afọ́jú náà. Ó sì wí fún un pé, lọ wẹ̀ nínú adágún Sílóámù, ìtumọ̀ èyí tí jẹ́ rán ọ lọ. Nítorí náà ó gba ọ̀nà rẹ̀ lọ, ó wẹ̀, ó sì dé, ó ń ríran. Ǹjẹ́ àwọn aládùúgbò rẹ̀ àti àwọn tí ó rí i nígbà àtijọ́ pé alágbe ní í ṣe wípé, ẹni tí ó ti ń jókòó ṣàgbékọ́ yìí? Àwọn kan wípé òun ni, àwọn ẹlòmíràn wípé bẹ́ẹ̀ kọ́, ó jọ ọ́ ni, ṣùgbọ́n òun wípé èmi ni. Nítorí náà ni wọ́n wí fún un pé, ǹjẹ́ ojú rẹ ti ṣe là? Ó dáhùn, ó sì wí fún wọn pé, ọkùnrin kan tí a ń pè ní Jésù ni ó ṣe amọ̀, ó sì fi kùn mí lójú, ó sì wí fún mi pé, lọ sí adágún Sílóámù kí o sì wẹ̀. Èmi sì lọ, mo wẹ̀, mo sì ríran. Wọ́n sì wí fún un pé, òun náà ha dà? Ó wí pé, èmi kò mọ̀. Wọ́n mú ẹni tí ojú rẹ̀ ti fọ́ rí wá sọ́dọ̀ àwọn Farisí. Ǹjẹ́ ọjọ́ ìsinmi lọ́jọ́ náà nígbà tí Jésù ṣe amọ̀ náà tí ó sì là á lójú? Nítorí náà àwọn Farisí pẹ̀lú tún bi í léèrè bí ó ti ṣe ríran. Ó sì wí fún wọn pé, ó fi amọ̀ lẹ ojú mi, mo sì wẹ̀, mo sì ríran. Nítorí náà àwọn kan nínú àwọn Farisí wípé, ọkùnrin yìí kò ti ọ̀dọ̀ Ọlọ́run wá, nítorí tí kò pa ọjọ́ ìsinmi mọ́. Àwọn ẹlòmíràn wípé, ọkùnrin tí ń ṣe ẹlẹ́ṣẹ̀ yóò ha ti ṣe lè ṣe irú iṣẹ́ àmì wọ̀nyí? Ìyapa sì wà láàrin wọn. Nítorí náà wọ́n sì tún wí fún afọ́jú náà pé, kí ni ìwọ wí? Nítorí tí ó là ọ́ lójú. Ó sì wí pé wòlíì ní í ṣe. Nítorí náà àwọn Júù kò gbàgbọ́ nítorí rẹ̀ pé ojú rẹ̀ ti fọ́ rí, àti pé ó sì tún ríran, títí wọ́n fi pe àwọn òbí ẹni tí a ti là lójú. Wọ́n sì bi wọ́n léèrè wípé, èyí ni ọmọ yín, ẹni tí ẹ̀yin wípé a bí ní afọ́jú? Èyí a ti ṣe tí ó ríran nísinsìnyí? Àwọn òbí rẹ̀ dá wọn lóhùn wípé, àwa mọ̀ pé ọmọ wa ni èyí, àti pé a bí ní afọ́jú. Ṣùgbọ́n bí ó ti ṣe ríran nísinsìnyí àwa kò mọ̀, tàbí ẹni tí ó là á lójú àwa kò mọ̀. Ẹni tí ó gbọ́njú ní í ṣe, ẹ bi léèrè, yóò wí fún ara rẹ̀. Nǹkan wọ̀nyí ni àwọn òbí rẹ̀ sọ nítorí tí wọ́n bẹ̀rù àwọn Júù. Nítorí àwọn Júù ti fi ohùn ṣọ̀kan pé bí ẹnìkan bá jẹ́wọ́ pé Kristi ní í ṣe, wọn yóò yọ ọ́ kúrò nínú sínágọ́gù. Nítorí èyí ni àwọn òbí rẹ̀ fi wí pé ẹni tí ó gbọ́njú ní í ṣe, ẹ bi léèrè. Nítorí náà wọ́n pe ọkùnrin afọ́jú náà lẹ́ẹ̀kejì, wọ́n sì wí fún un pé, fi ògo fún Ọlọ́run, àwa mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọkùnrin yìí ń ṣe. Nítorí náà ó dáhùn, ó sì wí pé, bí ẹlẹ́ṣẹ̀ ni, èmi kò mọ̀. Ohun kan ni mo mọ̀, pé mo ti fọ́jú rí, mo ríran nísinsìnyí. Nítorí náà wọ́n wí fún un pé, kí ni ó ṣe sí ọ? Ó ti ṣe là ọ́ lójú? Ó dá wọn lóhùn wípé, èmi ti sọ fún yín ná, ẹ̀yin kò sì gbọ́. Nítorí kí ni ẹ̀yin ṣe ń fẹ́ tún gbọ́? Ẹ̀yin pẹ̀lú ń fẹ́ ṣe ọmọ ẹ̀yìn rẹ̀ bí? Wọ́n sì fi ṣe ẹlẹ́yà. Wọ́n sì wí pé, ìwọ ni ọmọ ẹ̀yìn rẹ̀, ṣùgbọ́n ọmọ ẹ̀yìn Mósè ni àwa. Àwa mọ̀ pé Ọlọ́run bá Mósè sọ̀rọ̀, ṣùgbọ́n bí ó ṣe ti eléyìí, àwa kò mọ ibi tí ó gbé ti wá. Ọkùnrin náà dáhùn, ó sì wí fún wọn pé, ohun ìyanu ṣá ni èyí pé ẹ̀yin kò mọ ibi tí ó gbé ti wá, ṣùgbọ́n òun ṣá ti là mí lójú. Àwa mọ̀ pé Ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n bí ẹnìkan bá ṣe olùfọkànsìn sí Ọlọ́run, tí ó bá sì ń ṣe ìfẹ́ rẹ̀, òun ní í gbọ́ tirẹ̀.
láti ìgbà tí ayé ti ṣẹ̀, a kò tí ì gbọ́ pé ẹnìkan la ojú ẹni tí a bí ní afọ́jú rí. Ìbá ṣe pé ọkùnrin yìí kò ti ọ̀dọ̀ Ọlọ́run wá, kì bá ti lè ṣe ohunkóhun. Wọ́n sì dáhùn wí fún un pé, nínú ẹ̀ṣẹ̀ ni a bí ìwọ pátápátá, ìwọ sì ń kọ́ wa bí? Wọ́n sì tì í sóde. Jésù gbọ́ pé wọ́n ti tì í sóde. Nígbà tí ó sì rí, ó wí pé, ìwọ gba ọmọ Ọlọ́run gbọ́ bí? Òun sì dáhùn wípé, ta ni Olúwa, kí èmi kí ó lè gbà á gbọ́? Jésù wí fún un pé, ìwọ ti rí, òun náà sì ni ẹni tí ń bá ọ sọ̀rọ̀ yìí. Ó sì wí pé, Olúwa, mo gbàgbọ́, ó sì wólẹ̀ fún un. Jésù sì wí pé, nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí, kí àwọn tí kò ríran lè ríran, àti kí àwọn tí ó ríran lè di afọ́jú. Nínú àwọn Farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí, wọ́n sì wí fún un pé, àwa pẹ̀lú fọ́jú bí? Jésù wí fún wọn pé, ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ẹ̀yin kì bá ti ní ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin wí pé àwa ríran, nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀.